àṣírí ikú tó pa ìyá Shina Peters rèé o. Shina Peters tí wọ́n pè ní Shina Mania ní òkìkí tóun ní nígbà yẹn lásìkò ìgbà tó ṣe album kan tí wọ́n pè ní Ace tó popular gan yẹn, ó ní òkìkí yẹn ló pa ìyá òun o. Shina Mania sọ̀rọ̀ lórí bí òkìkí òun ṣe pa ìyá tó bí òun lọ́mọ. Màmá yìí jẹ́ mother in Israel ní ìjọ kérúbù àti sẹ́ráfù, gbogbo ẹ̀ lẹ́ máa rí nínú fọ́nrán tí wọ́n mú bọ̀ wá fún yín, ẹ farabalẹ̀. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé Shina Peters àgbà olórin ni, gbogbo èèyàn náà ló mọ̀ bẹ́ẹ̀, but àwọn kan ò mọ̀ pé ó ní relationship pẹ̀lú àwọn èèyàn ńláńlá kan bíi Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, MKO, Abíọ́lá, Délé Mọ̀mọ́dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ sìn, ó ṣeé ṣe kí wọ́n má mọ̀ pé àgbà olórin ńlá gan ni Shina Peters, tó jẹ́ pé ó ti bá àwọn lọ́balọ́ba, àwọn èèyàn ńláńlá tó ti bá wọn mu, tó ti bá wọn jẹ. Shina Peters máa ti release more than 16 albums, ó dẹ̀ ti earn numerous awards. Orin Shina Peters ó kọjá ilẹ̀ Nàìjíríà, ó ti dé South Africa, Europe, Germany, United Kingdom, Italy, United States àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ tí ẹ bá gbọ́ nígbà yẹn rí i pé wọ́n sọ̀rọ̀ lórí gbogbo relationships, nítorí Shina Peters ní àwọn obìnrin kan gbà yẹn, wọ́n dẹ̀ bímọ tó pọ̀. Àmọ́ ibi tá à ń lọ kọ́ nìyẹn o. Àṣírí tó tú lórí ikú tó pa màmá Shina Peters, ibẹ̀ là ń lọ. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ẹ já wo fọ́nrán yìí o. Ẹ rí bí Shina Peters ṣe ṣàlàyé ohun tó fa ikú màmá ẹ̀. Bàbá tó bí ẹ̀gbọ́n Shina Peters ló lọ sọ pé ọmọ àwọn ni Shina Peters. Bàbá yẹn ò dẹ̀ lẹ́bi gẹ́gẹ́ bí àgbàlagbà. Ẹ mọ̀, ẹni tó bá gbà fún ni ó yẹ kí èèyàn náà gbà fún. Àmọ́ ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn láti ẹnu Shina Peters. Àmọ́ kò wá ń ṣe nítorí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pàṣẹ, ẹ lè sọ pé òun náà ni, ṣùgbọ́n àwọn journalist ló tún wá fẹ́ ọ̀rọ̀ yẹn lójú. Àwọn journalist nígbà yẹn wọ́n pe pépà kan ní Today's Choice. Gbogbo ẹ̀ ní Shina Peters ṣàlàyé lórí ọ̀rọ̀ caption, gbogbo ohun tó fà á tí màmá ẹ̀ rí. Ẹ ṣe mọ̀ pé journalist nígbà míì tán bá ṣe headline míì báyìí, orí èèyàn á dẹ̀ dàrú. Bẹ́ẹ̀ ni òun ló fà á o tí ó fa ikú tí màmá yẹn fi sọ ẹ̀mí wọn nù lẹ́yìn bíi oṣù mẹ́fà. Ẹ já gbóhun tí Shina Peters sọ fúnra ẹ̀. Mo ní price tí mo pay for stardom kò tí sí onídò play. Ìyá mi torí tèmi ìyá mi ṣe kú. How? Reason ni pé wọ́n fẹ́ gba magazine kan lẹ̀, wọ́n dẹ̀ wá story to matter at all cost. The name of the magazine is Today's Choice. Today's Choice. Yeah. Now, I think they went to Abeokuta láti lọ interview bàbá ẹ̀gbọ́n mi obìnrin. Okay. Mention lẹ́ẹ̀kan. Yes. Peters ni ẹ náà jẹ́. Okay. Bàbá tèmi Peters ló jẹ́. Mọ́mì mi gbé ọmọ tiẹ̀ wá fún bàbá mi tọ́ ni. Ẹnì gbé ìran bàbá ní bàbá pé bàbá báwo ni Shina ṣe jẹ́ sí i. Ṣé ẹ̀fẹ́ kó sọ pé ọmọ kìíní kan ẹ̀. Ó ní òun ní ẹni tí ó gbé bàbá ẹ̀ ló tọ́jú ọmọ tòun. Ó ti jọ ọmọ tòun náà nìyẹn. Capsule yẹn ó ti jọ ọmọ tòun nìyẹn ni pé Shina, another father claim Shina Peters. Now, òun ni Yamika being a mother in Israel. Ìyá yẹn wá lọ times ẹ̀ pé ṣáṣẹ́wó lòun ni tó máa bímọ kan tí bàbá méjì máa claim ẹ̀. Òun dídí mother in Israel. Tó ṣe báyìí ó dẹ̀ slump. 6 months after ó dẹ̀ kú. Tẹ́yìn náà bá wo ọ̀rọ̀ yìí dáadáa, ẹ wá rí i pé àwọn journalist wọ́n lẹ́bi nínú ikú tó pa màmá. Àmọ́ ní journalism, bad news is good news. So tí journalist bá rí story tó wà okay, a lè sọ pé kó má lò. So ṣàmáà dá àwọn journalist lẹ́bi ni, àbí ká sọ pé bàbá tó sọ̀rọ̀ yẹn, bàbá yẹn ọ̀n rántí pé journalist làwọn ń bá sọ̀rọ̀. So next time bí èèyàn bá máa bá journalist sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ ṣọ́ra o. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn journalist míì tán bá ṣe àwọn caption míì jáde, àwọn fẹ́ ta pépà ni.
gẹ́gẹ́ bí Shina Peters ṣe sọ ẹ rí i pé wọ́n fẹ́ ta pépà kan gbà yẹn tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ Today's Choice náà pé pépà yẹn ẹ̀dẹ̀ mọ́ pé àwọn newspaper tó bá ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ àwọn magazine tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ wọ́n fẹ́ tà wọ́n fẹ́ make owó wọn so gbogbo ìyẹn ló fà á tó di pé wọ́n ṣe caption tó jẹ́ pé nígbà tí màmá rí màmá Shina Peters wọ́n mà ṣe o Ọlọ́run kò fi ọ̀run kẹ́ màmá yẹn tó dẹ̀ jẹ́ pé màmá mọ̀ pé àwọn ò ṣe ṣìnà lóòótọ́ wọ́n bímọ fún èèyàn kan tẹ́lẹ̀ kó tó di pé wọ́n pàdé bàbá Shina Peters màmá yẹn ó wà disappointed ó dẹ̀ wò gbà ṣé ká wá sọ pé aṣẹ́wó làwọn ni àmọ́ mo wish kó jẹ́ pé màmá yẹn ò rò ó dé level yẹn òun ló yẹ jẹ́ pé gbogbo ìròyìn tá a bá gbọ́ kọ́ ló yẹ ká máa fi ṣèwàwò àìjẹ́ bẹ́ẹ̀ a lè ṣera wa léṣe o bẹ́ẹ̀ ni ó dáa ká máa ní sùúrù nǹkan tí story yìí tó fẹ́ kọ́ wa nìyẹn o nítorí pé ìgbà míì àwọn story àwọn captions kan wà tó jẹ́ pé kò ń ṣe bó ṣe rí gangan bẹ́ẹ̀ náà ló ṣe rí ó kàn lè jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó túmọ̀ sí nítorí nǹkan tó kọjú sẹ́mi ó lè kọ̀yìn sẹ́yìn bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé ìṣerí kí lè ro tiyín àbẹ́yìn rò pé àwọn journalist yẹn ló ṣokùnfà ikú mama Shina Peters ẹ já gbọ́ ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching this is crossblog X TV.